Hello. Lẹ́tà. Ẹ kalẹ́ sà. Ẹ̀ka lẹ́tà. Ẹni ọlọ́mọ ní dádì wa ẹjọ́. A kì í dárúkọ lórí ètò ìsàkílẹ̀ ńlá kọjá sà. Bẹ́ẹ̀ ni sàmí náà ni ò jẹ́ ń dárúkọ dádì wa. Mo fẹ́ kẹ́ bá mi pè ìyàwó mi ní èmi àti ẹni Mr. Sunday ni. Ó dẹ̀ padà wálé ló bá di kọ̀ọ̀kan fún mi padà wálé o. Kí lẹ ṣe fún ìyàwó yín sà? Àjọ ń jà ní ìkọ́lọ̀mọ́jà ríṣù ni bàbá mi. Irú ìjà wo lẹ́jọ́ jà? Kí ló ṣẹlẹ̀ ní sà dáàdì ẹ̀ sọ? Ìjà tájọ jà ni pé ó máa ń sọ fún mi pé tóun bá máa kó kò lọ́dọ̀ mi pé òun ò ní kó padà wá mọ́. Kọ́lọ̀mọ́jà rí wàhálà mo sákẹ́rù ẹ̀ sẹ́nu ọ̀nà ló bá dẹ̀ lọ látìgbà náà ni ò bá wálé mọ́ àwọn ọ̀rẹ́ ló dẹ̀ mú ní gùpẹ̀lú. So bí mo ṣe wá bá prógámù yẹn lọ ló jẹ́ kí n máa pè pé bàbá mi ìní wáyé torí mo láìpẹ́ prógámù ó dùn mọ́ mi inú. Ẹ ṣe ẹ farabalẹ̀ sà, ẹ farabalẹ̀. Yes sir. Ṣé fúnra yín lẹ kẹ́rù ìyàwó yín bọ́ ta? Bẹ́ẹ̀ ni bàbá mi gbọ́dọ̀ parọ́ fún mi. Ẹ fi dán wò pé yóò kó tàbí kò ní kó. Bẹ́ẹ̀ ni dádì mi. Ẹ mọ ọ̀yẹ́ kẹ́ ẹ ṣe máa ẹ wá kẹ́rù tèmi ta ní ìsìn kókó sẹ́nu ọ̀nà kó lóun fi dán mi wò. Bẹ́ẹ̀ ni bàbá mi o, bẹ́ẹ̀ ni o, àtúnṣe náà mo wá bàbá mi o. Kò ní kẹ́ mi o. Ẹ ṣe sùúrù ẹ gbọ́ tèmi. Márèjì ti pé ọdún mélòó sà? Ó ti pé bí ọdún mẹ́ta sà o. Ṣé wọ́n ti bímọ fún yín sà? Ó ti bímọ fún mi, ọmọ mi náà ló ń gbé káàkiri tó ń mígù pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Ọmọ mélòó sà? Ọmọ ẹyọ kan ni bàbá mi. Ṣé ẹ fẹ́ níṣu lọ́kà ni sà? Bàbá mi gbọ́dọ̀ parọ́ fún yín àwọn ẹ̀gbọ́n rẹ̀ mọ́mì rẹ̀ ti ṣaláìsí bọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ mo mọ̀ wọ́n jẹ́ pé a jọ mọ́ra wa délédélé. Ẹ ṣe lọ bá àwọn ẹni yẹn pé ìyàwó mi àti ẹni gbólóhùn asọmọdé kẹrù ẹ bọ́ síta bó ṣe kẹrù náà nìyẹn kí ló sọ. mo lọ bá wọn ìrìn tí ìrìn tẹ́lẹ̀ ló ń rìn. irú ìrìn wo ni ìrìn wo ló ń rìn. àwọn ọ̀rẹ́ rẹ̀ ló ń gùnmọ̀ níta mẹ́rin mo ti kódà mo ti bẹ̀ wọ́n ti bá mi bẹ̀ àwọn. kí náà ṣe fún yín gan tẹ́ ṣe kẹrù wọn bọ́ tàṣà. Ọlá pé mo máa ń bá sọ pé ó fẹ́ lọ́bùn díẹ̀ ni mo bá sọ tí ẹnu mi ò fẹ́ bàbá mi. Wọ́n fẹ́ lọ́bùn. Àwọn ọ̀rẹ́ yẹn ló ń dà lórí. Bẹ́ẹ̀ ni bàbá mi ni mo bá sọ tó mígù pẹ̀lú àwọn ọ̀rẹ́ nǹkan yóò ní bàjẹ́. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Iṣẹ́ kinní ló kọ̀, iṣẹ́ àwọn tó ń rán báàgì ló kọ̀ ní Gbáremú Ìdí-Òbí ló kọ̀. Mọ tá a ṣe báyìí. Kó dẹ̀ ṣe fídọ́ọ̀mù ó ti gbà yọ̀ǹda gan kó ṣe fídọ́ọ̀mù náà ni ó di tó ń bá wọn ọ̀rẹ́ ìta mẹ́rin. Ìlọrí ojúgò ọmọ tá a ṣe. Ẹ ṣe sọ̀rọ̀ á gba nọ́mbà wọn lábẹ́ asọ́nsìn á wà pé wọ́n báyìí àánú yín tiẹ̀ ń ṣe mí ẹ nífẹ̀ẹ́ ìyàwó àánú yín ń ṣe mí. Àbí ọmọ ọdún mẹ́ta ló ń gbé káàkiri bàbá mi. Kí ni éèjì yín sà? Éèjì mi bí 40 ọmọ ọdún 40 years sánú bàbá mi. Kí ni éèjì ìyàwó yín sà? Éèjì rẹ̀ bíi 28 ni sà. Ṣé ẹ níyàwó tẹ́lẹ̀ àbẹ́ níyàwó tẹ́lẹ̀ sà? Mi ò níyàwó tẹ́lẹ̀ bàbá mi. Ẹ jẹ́ ká gba nọ́mbà yẹn ní àbí àsọ ẹ fún mi nọ́mbà yẹn báyìí. Ó dáa.